Yorùbá lárugẹ. Ọmọdé là ń gbé lárugẹ. Bá mi gbé Yorùbá lárugẹ. Ọmọdé là ń gbé lárugẹ. Yorùbá nation tiwa. Ọmọdé là ń gbé lárugẹ. Ọlọ́run ló ti kẹ́ wa. Ọmọdé là ń gbé lárugẹ. Ilẹ̀ tó ń ṣàn fún wàrà àgbóyin. Ọmọdé là ń gbé lárugẹ. Olódùmarè ló fi fún wa. Ọmọdé là ń gbé lárugẹ. Látọ̀yọ́ tó fi dèbí wó. Ọmọdé là ń gbé lárugẹ. Látẹ̀gbà dé Jẹ̀bú. Ọmọdé là ń gbé lárugẹ. Àkókò àdé Èkìtì. Ọmọdé là ń gbé lárugẹ. Gómìnà Ọ̀ṣun o. Ọmọdé là ń gbé lárugẹ. Ìkálẹ̀ àti Ìlàjẹ. Ọmọdé là ń gbé lárugẹ. Ògùn àti Ṣẹ̀kírì. Ọmọdé là ń gbé lárugẹ. Gbogbo Yorùbá pátápátá. Ọmọdé là ń gbé lárugẹ. Báwa gbé Yorùbá lárugẹ. Ọmọdé là ń gbé lárugẹ. Orílẹ̀-èdè tuntun tó wọlé dé o. Ọmọdé là ń gbé lárugẹ. Orílẹ̀-èdè tuntun tó wọlé dé o. Ọmọdé là ń gbé lárugẹ. Ẹ bá wa gba Akíntóyè lárugẹ. Ọmọdé là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Sunday Ìgbòho lárugẹ. Ọmọdé là ń gbé lárugẹ. Àwọn akíkanjú ọmọ Yorùbá. Ọmọdé là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá o lárugẹ. Ọmọdé là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ọmọdé là ń gbé lárugẹ. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Yorùbá nation kọ́rẹ́ wọ̀lú ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Yorùbá nation kọ́rẹ́ wọ̀lú ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Yorùbá nation ti kórè wọ̀lú ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Yorùbá nation kọ́rẹ́ wọ̀lú ìrèdè ìrèdè. Kò sí ìyà fún wa mọ́ o, ìrèdè ìrèdè. Ó yá ẹpin ká tètè bẹ̀rẹ̀. Ìrèdè ìrèdè ló kórè wọ̀lú ó kórè wọ̀ Yorùbá ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Ìrèdè ìrèdè o, ìrèdè ìrèdè. Yorùbá nation kọ́rẹ́ wọ̀lú ìrèdè ìrèdè. Ẹ já lọ kọ́ áńtẹ̀mù wa ká bẹ̀rẹ̀ ètò. Àròjọ Mùsùlùmí. Iṣẹ́ wa ẹ̀wọ̀ orílẹ̀-èdè wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ kan ní pé láti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àti ìlera ní ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára.
mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí i. Ẹ̀yin tí àti ìrántí láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní àná, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pàápàá. Ọmọlúkà lèmi jẹ́, mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú lé sórí ètò. Olúwakẹ́mi Abọ́sẹ̀dé, mo máa kí yín o, ẹ ṣé, ẹ kú àdúró tiwa. Azeez Wasiu, mo kí yín wípé ẹ káàbọ̀. Màmá mi Dúpẹ́ Ajífọwọ́bajé, mo kí yín. Màmá mi Ìyábọ̀dé Àjàlá, mo kí yín. Ẹ ṣeun, ẹ kú àdúró tì mí. Samson Ẹnímọ̀lá, mo kí yín o, àti Samuel Rada, mo kí yín. Samson Adékúnlé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àdúró tì yín. Adéyẹmí Òtítọ́jù, mo máa ń dúpẹ́ lọ́wọ́ yín o. Lágbára Ọlọ́run, ojú òní tì wá, ọ̀tá òní yọ̀ wá. Ìwọ tí o bá mọ̀ pé lótìtọ́ àti òdodo ló jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn, tí o dẹ̀ fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ nínú àwọn ibi tó ń ṣẹlẹ̀ tí àwa ò tiẹ̀ fọkàn sí. Nínú àwọn ibi tá àti ẹ̀ fọkàn sí, ẹ pín ètò yìí, ẹ bá mi ṣí ẹ kẹ́ jẹ́ kí a farabalẹ̀ ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀. Ta ni Dangote ní ilẹ̀ Yorùbá gan-an? Ta ló ń jẹ́ Dangote, Aliko Dangote ní ilẹ̀ Yorùbá? Bí àwa bá ń sọ ọ̀rọ̀, á dàbẹ́ ni pé sọkúsọ làwa ń sọ. Bẹ́ẹ̀ nínú nọ́nsẹ́ǹsì, sẹ́ǹsì máa ń jáde níbẹ̀. Pín ètò yìí, ẹ jẹ́ kó sún débi tó bá yẹ kó sún dé ká bẹ̀rẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò ní YouTube, ẹ pín kó débi tó yẹ kó dé. Sheikh Imam Naza sámásámá, eléyìí tún lé o. Mala àbí kìí ṣe Mala ló tún sọ pé Yorùbá nation now. Sheikh Imam Naza sámásámá, Fúlàní àbí Hausa àbí gbèrígbèrí tó tún sọ pé Yorùbá nation now no going back sámásámá. Orúkọ yẹn lèmi rí o, èmi ò mọ o, torí tó bá jọ ọmọ Yorùbá lórúkọ Yorùbá síbẹ̀. Bàbá wa àdúrà nígbà ó lórúkọ Yorùbá, bó tiẹ̀ jẹ́ pé Abdul kìíní kan náà ń jẹ́, ṣùgbọ́n orúkọ Yorùbá wà bẹ́ẹ̀. Bàbá wa kí ó gba gold, wọ́n ló kọ Yorùbá. Kìí ṣayé sí tẹ́ ti borúkọ jẹ́ tí ò sówó kọmọ́ tẹ́ máa sọmọ ilé ìṣúpòfo, ń bọ́lẹ́ tí ilé ìṣúpòfo nílẹ̀ Yorùbá. Nígbà bá ní ẹ wá pé ẹ mọ̀ pé ìyá ní ìyá èṣù, ṣé ìyá èṣù ní ká pé àbí ìyá pòfo? Èwo ni ẹ fẹ́ pè nú ẹ̀? Ẹni ń jáde níyì, ẹ pè ní ìyá Adé, tàbí kẹ́ pè ní ìyá níyì. Ẹni ń jáde Bísí, ẹ pè ní ìyá Bísí, tàbí kẹ́ pè ní ìyá Adé. Ẹni ń já Bímbọ́lá, ẹ pè ní ìyá Bọ́lá, tàbí kẹ́ pè ní ìyá Bímbọ́. Ẹ bá wá sọmọ ilé èṣù pòfo, kí lẹ wá fẹ́ pé ìyá èṣù tàbí ìyá pòfo? Orúkọ ó ní nǹkan ṣe lórí ọ̀rọ̀ Yorùbá, ìyẹn kọ́ ni mo tiẹ̀ bá wá lé ní. Ẹ̀yin lẹ wá mọ̀ o. Orúkọ tí mo rí lèmi fi sọ̀rọ̀. Sheikh Imam Naza sámánsámán àbá, Fúlàní lájẹ́. Tó o bá ṣe Fúlàní, lọ tún orúkọ yẹn tò, kó o mú orúkọ Yorùbá kan kó o kì í bọbẹ̀. Lọ tún orúkọ, ó ti dáhùn ní Yorùbá ni mí. Lọ fi orúkọ Yorùbá kan yọ Naza kúrò, tàbí kó yọ Ìmáàmù kúrò, tàbí kó yọ Sheikh kúrò, tàbí kó yọ sámánsámán, kó kí orúkọ Yorùbá bọbẹ̀. A mọ̀ pé Mùsùlùmí Yorùbá ni yín, bóyá Ìmáàmù ni yín, bóyá Sheikh, a mọ̀. Nígbà náà la wá fún yín ní ẹ̀tọ́ tó tọ́ tó yẹ pé tó bàbá wa lẹ jẹ́. Mo dúpẹ́ o. Ẹ bá wa pín ètò yìí, kẹ́ ẹ bá wa love, ẹ bá wa like, ẹ má jẹ́ kọ́ta kó ráyè wọlé, torí a ti ń rí ọwọ́ wọn. Food evening, ta ló tún sọ pé food evening? Ìrí fúùdù, fún mi ń fúùdù jẹ. Roland Mossad, ó ní food evening my brother, I believe you. Food evening, omi ni mo mú sí, ẹ sọ pé food evening, omi ni mo dẹ̀ mú, ẹ fún mi ní fúùdù. Ní food evening, èmi ò tí ì rí fúùdù yín o, ìrọwọ́ yín o. Bóyá good evening náà fẹ́ sọ, náà wá sọ di food evening. My brother, lágbára Ọlọ́run, ayọ̀ ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ bá jẹ́ kí n fa ọ̀rọ̀ gùn. Ọ̀rọ̀ Aliko Dangote groups la fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni. Ta ni Dangote gẹ́gẹ́ bí ẹnìkan? Dangote as at 1985. Dangote as at 1985. Kò sẹ́ni tó mẹ́ni tó jẹ́ Dangote ní gbogbo Nàìjíríà, ká má wá sọ pé ilẹ̀ Yorùbá.
tí ẹ mọ̀ èmi máa ń láì kí n ṣe research dáadáa lórí ọ̀rọ̀ tèmi. Research mi lè má kúnná dáadáa o, ṣùgbọ́n màá mú òtítọ́ jáde nínú research tèmi bá ṣe. Ní àwọn àkókò kan, àwọn tó ń pè ní economic background àbí backup of Nigeria, àwọn ọmọ Yorùbá ni. Ọmọ Yorùbá ló ní Chanrai, ọmọ Yorùbá ló ní Leventis, ọmọ Yorùbá ló ní Bata, ọmọ Yorùbá ló ní Dunlop, ọmọ Yorùbá ló ní Kingsway, ọmọ Yorùbá ló ní Michelin. Bó tẹ̀ jẹ́ pé àwọn òyìnbó ló ń mú èyí tó pọ̀ jù nú ẹ̀ wá, but ọmọ Yorùbá ló ń pàṣẹ. Tó bá dẹ̀ ń sọ̀rọ̀ àwọn airways lóríṣiríṣi, èyí tó pọ̀ jù nínú àwọn airways as far as 1985 today to early 1990s sí 1995, 96, 97, ọmọ Yorùbá ló ń pàṣẹ. Títí tó fi wọ 1999, tẹ́ bá sọ̀rọ̀ aviation industry, àwọn Yorùbá lè máa bá ń bẹ̀. Ẹ máa bá Concorde Airlines, ẹ máa bá Walistic International Airways tí kí ló lóun jẹ́ tó fi kọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀, mélòó la fẹ́ máa dárúkọ. Tá bá ń sọ̀rọ̀ àwọn confectionaries industry, àwọn Yorùbá lè máa bá ń bẹ̀ bí Ọ̀kín Food, àwọn lè máa bá bẹ̀. Àwọn ló ń ṣe cabin biscuit, àwọn ló ń ṣe Ọ̀kín biscuit, àwọn náà ń ṣe gúdígúdí, àwọn náà ń ṣe candy, àwọn náà ń ṣe buttermint àti àwọn oríṣiríṣi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n lẹ́ni gbogbo wọn dà, mò ń bọ̀ omi ò ibẹ̀ kọ́ mò ń lọ. Tó bá wá ń sọ̀rọ̀ building materials, Yorùbá ló ń pàṣẹ. Àwa la ní Elephant Cement, àwa la ní Ewékòró, àwa la ní WAPCO tó ń pè ní West African Portland Cement. Yorùbá ló ní gbogbo ẹ̀. Ṣùgbọ́n lẹ́ni ńkọ́ mi ò tí ì débẹ̀, mo ṣì ń bọ̀. Ìyẹn mò ń sọ nípa ti abala pé bóyá ká produce industry. Iron oil tí wọ́n fi ń ṣe irin, àjà òkúta tó wà ń bẹ̀ yẹn, àwa la ní. Yorùbá ló ní, Yorùbá ló láṣẹ. Àtàbà sọ nípa aṣọ, costumes, textile, Yorùbá ló láṣẹ. Èmi gbọ́njúmọ́ MP tó wà lóṣòdì, mo gbọ́njúmọ́ dáadáa torí mo gbé Pangrove ní Mushin. Mo mọ MP níbi tó ti ń ṣaṣọ, mo mọ Adó tó ti ń ṣaṣọ ládó, mo mọ bẹ̀, mo gbọ́njúmọ́ dáadáa. Àti ti Ìbàdàn, mélòó ni ká sọ, mélòó la fẹ́ kà. Àmọ́ PZ lẹ́kọ̀ọ́, àtọ́rísí mélòó la fẹ́ sọ nínú àwọn nǹkan wọ̀nyí. Àwọn Yorùbá ló ní, tí gbogbo ẹ̀ dẹ̀ move forward, tí ìran Yorùbá dẹ̀ ń jẹ́ tó dẹ̀ dàbẹ́ ni pé economic Yorùbá ó ń tẹ̀síwájú. Àwọn ọmọ Yorùbá ń rí bá ti ṣe, wọ́n ń rí ọ̀nà gbégbá níwọ̀nba díẹ̀díẹ̀. Ṣùgbọ́n suddenly mo sọ, ẹ̀yin tẹ́ bá ní mo parọ́, ẹ já mi, ẹ sọ pé irọ́ ló pa Ọmọlúkà, ẹ pín ètò yìí. Títí tó fi di 1999 tí wọ́n dìbò fún Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ orí àléfà, ta ló gbọ́ ẹni tó ń jẹ́ Dangote nínú yín? Mo fẹ́ mọ̀. Ẹni tó bá gbọ́ ẹni tó ń jẹ́ Dangote nínú yín kó jáde kó sọ pé òun ti ń gbúrò Dangote before 1999. Mo fẹ́ mọ̀, kó jáde nínú kọ́mẹ̀ntì ẹ pé èmi ti ń gbúrò Dangote o láti ọdún 1970 tàbí 1980 títí tó fi di year 2001, 2, 3 mi ò mọ ẹni tó jẹ́ Dangote. Mi ò gbúrò Dangote, mi ò tiẹ̀ gbúrò ẹ̀rí débi tí mo ti ń rí. Mo sì ra Elephant Cement, mi ò sọ pé mo fi ń kọ́lé o, but mo sì bá wọn rí dáadáa títí tó ìfi di 2004 láyé Ọbásanjọ́. Ṣùgbọ́n wọ́n mú gbogbo ẹ̀, wọ́n bẹ́ gidi. Èmi wáyàn lọ sí WAPCO office tó wà ní Ìkẹjà, West African Portland Cement tó wà ní Ìkẹjà. Mo lọ bẹ̀, tí mo wáyàn lọ bẹ̀, tí mo dé production company wọn níbẹ̀. Mélòó la fẹ́ sọ?
ọ̀kín mo gba ọ̀kín factory níbi tán ti ń ṣe ọ̀kín biscuit àtàwọn oúnjẹ ọmọdé lóríṣiríṣi mo gba ibẹ̀ kọjá igbó ti kún bọbẹ̀ gbogbo ẹ̀ ti bàjẹ́ ó ti di aṣálẹ̀. Bí mo ṣe kéré mọ́ yìí mo mu time cola ìtàn pè ní time cola mo mu Africola náà ń ṣe l'Ondo State èmi mu Africola yẹn tá à ń pè lómi ọgbẹ̀sẹ̀ mo mú bí mo ṣe ọmọdé mọ pa inú àpótí onípákó náà máa ń kó sí wọ́n fi ṣe némì tí mo mu nínú ẹ̀ time cola. But lẹ́nìí kí ni èrè ibo level wo ni gbogbo àwọn nǹkan tá a sọ yìí wà? Ó dàbẹ́ nípa àwọn ọ̀tá ń flag program wa ẹ pín ẹ jẹ́ kó rìn kì í ṣe fún tèmi mò ń ṣí ẹ̀yin ọmọ Yorùbá kan pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi mò ń ṣí yín lójú ẹ̀mí ni mò ń ṣí yín ní iyè ni kẹ́ ẹ lè understand the danger tẹ́yin fúnra yín fẹ́ pàdé níwájú tẹ́ ẹ ti ń kò lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ tún máa kò níwájú àtàwọn ọmọ yín mò ń ṣí yín níyè sílẹ̀ ni kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa pariwo wọn Nàìjíríà election dáadáa. Ẹni tó bá fẹ́ kó gbọ́ àlàyé mi kó gbọ́ analysis mi dáadáa tó bá dẹ̀ fẹ́ má gbé e ká sí ọ̀rọ̀ lásán. Tẹ́ ẹ bá rántí as at 1985 nèmi fi ń sọ̀rọ̀ wá sísàlẹ̀ gbogbo gbàtẹ́ mi ń sọ yìí mo ti gbọ́njú mo ti mọ ọwọ́ ọ̀tún mi yàtọ̀ sósì mo ti bẹ̀rẹ̀ primary school dáadáa òun ni mo ṣe lè mọ tí mò ń sọ yìí dáadáa. 1989 mo wà lẹ́kọ̀ọ́ mo ń gbé lọ́dọ̀ bàbá tó bí mi lẹ́kọ̀ọ́ rélùwéè ó máa ń kọjá dákú ẹrù kò sí mi ò ṣe mistake pàdé tírélà rí tírélà mi ò pàdé ẹ̀ rí tí tírélà bá máa kọjá ẹyọ kan láàárín 100 cars àti mọ́ọ̀lù ẹ̀ òun lẹ máa rí tó jẹ́ tírélà tó fẹ́ kọjá. Tírélà tẹ́lẹ̀ máa rí kì í ṣe irú àwọn tírélà ayé ìsìn tírélà tẹ́ máa rí ń gbà wọ̀n yẹn bóyá tírélà tó gbé epo tàbá àwọn tírélà 911 tó jẹ́ tán kọ 911 sí tó máa ń fi pákó ń kan ẹ̀yìn ẹ̀ òun lẹ máa rí. How many tire náà ń lò dàbí 10 tires 1 2 3 4 5 6 7 8 9 10 táyà mẹ́wàá compare to àwọn tírélà tó ń lò sí tó ní 22 tires. Àwọn rélùwé wọn yẹn ló ń ṣe iṣẹ́ tó ń kó èyí tó pọ̀ jù nínú àwọn kọ̀ńténà yẹn direct from Lagos to Abẹ́òkúta to Ìbàdàn to Ìlọrin tó fi wọ gbogbo àwọn nọ́ọ̀tì lọ́hùn. But lẹ́ni ń kọ́ rélùwé yẹn wọ́n ti bẹ́ gidi àkàìmọye ọ̀nà rélùwé yẹn tí ò tiẹ̀ wọ́ọ̀kì mọ́ tí ò ṣiṣẹ́ mọ́ lẹ́ni débi tí rélùwé gan ti fẹ́ ṣiṣẹ́ wọ́n ṣẹ̀ wá ń parọ́ fún alẹ́ nujọ́ mélòó kan wọ́n fẹ́ revive ẹ̀ from Lagos to Ìbàdàn wọ́n bá ṣe o wọ́n ti rí dẹ̀ǹpẹ̀ wọ́n ti rí mùmú ọ̀dà mẹ́sọ̀dá mẹ́sọ̀mùgọ́ mẹ́sọ̀dá òye. Mo ń ṣí yín ní etí inú ni ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi tó bá ṣe tẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi mo mọ̀ pé ó yé eyín ọ̀rọ̀ yìí yé eyín but àwọn ọ̀dọ́ bíi tèmi tí ebi àti ìṣẹ́ tó ti sọ wọ́n di ẹni tí ò mọwọ́ ọ̀tún wọn yàtọ̀ sósì àwọn lèmi bá sọ̀rọ̀ kán jẹ́ kí iye wọn sọjí. Èrè wo ni ẹnìkan tó fẹ́ ṣe president tí ò mọ bàbá alákù bàbá ẹ̀ èrè wo ló fẹ́ ṣe fún ẹ? Ọjọ́ táwọn kan ti ń ṣe president kí lórí mú bọ̀ sọjí ibẹ̀ kọ́ mò ń lọ o. Dangote tèmi ń sọ̀rọ̀ ẹ̀ fún yín tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́ni pẹ̀lú findings ìtorí Dangote náà ṣe pa economy ilẹ̀ Yorùbá. Wọ́n torí Dangote wọ́n mú gbogbo economic background ilẹ̀ Yorùbá ní wọ́n pa kú pátápátá. Mò ń sọ mò ń tún sọ mò ń tẹnu mọ́ ìwọ Ọlọ́run fún wa ní agbára kún wa lọ́wọ́ fagbára kún agbára fún wa ní ìmọ̀ bó o ṣe fún Dáfídì ní ìgboyà tó lè kojú Gòláyátì fún wa ní ìgboyà fún wa ní agbára fún wa ní ọgbọ́n fún wa ní ìmọ̀ ká lè kojú Ọbásanjọ́ ká lè pa fúnra wa.
Ọbásanjọ́ kọ́sì gbogbo damages tó fẹ́ cause fún ilẹ̀ Yorùbá. Ó dẹ̀ sì dúró lórí damages yẹn di ọ̀la. Mi ò wá sọ̀rọ̀ Ọbásanjọ́, mò ń sọ fún yín ni. Ó mú gbogbo everything, ó condemn gbogbo ẹ̀ láti lè rèsì Aliko Dangote. Tán bá sọ fún yín pé ìròmìròmì ń jó, ẹni tó ń lùlù fún ìròmìròmì ó wà lábẹ́ tó ń lùlù fún. Ẹni tó jẹ́ Dangote, ẹ̀yin fúnra yín ẹ lè má mọ̀, Ọbásanjọ́ ló ń jẹ́ Dangote. Ọ̀kín ó kú nítorí kí Dangote bá lè dìde. Ẹjọ́ mo ń bí yín ni o, ẹ̀yin tẹ́ ń wo fídíò mi tẹ́ sọ pé dìdìrìn ni mí tí mi ò mọ tí mò ń sọ, mo gbà dìdìrìn ni mí o. Ṣùgbọ́n mo ń béèrè lọ́wọ́ yín, kò sí ọmọ Yorùbá tó ní capacity tàbí knowledge láti ṣe àwọn nǹkan tí Dangote ń ṣe yìí. Kò sọ́mọ Yorùbá tó lè ṣe. Kò sọ́mọ Yorùbá tó lè ṣe biscuit. Kò sọ́mọ Yorùbá tó lè ṣe indomie. Kò sọ́mọ Yorùbá tó lè ṣe drinks tí Dangote ń ṣe. Kò sọ́mọ Yorùbá tó lè ṣe sìmẹ́ǹtì jáde. Kò sọ́mọ Yorùbá tó lè ṣe fúláwà jáde. Kò sí ọmọ Yorùbá tó lè ṣe kí lẹ pè, tó lè ṣe spaghetti àtàwọn pásítà lóríṣiríṣi. Kò sọ́mọ Yorùbá tó mọ̀ nípa ẹ̀ tó lè ṣe. Kò sí ọmọ Yorùbá tó lè ṣe ṣúgà. Kò sọ́mọ Yorùbá tó lè ṣe iyọ̀. Ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin, mo ní kẹ́ ẹ ní àròjinlẹ̀. Ẹ má rosto, ẹ má pick sense out of the nonsense tí mò ń sọ. I am just begging on you. Mú sense jáde nínú nonsense tí mò ń sọ. I'm begging on you. Dangote alone, ẹ mọye láísẹ̀nsì tí wọ́n fún òun nìkan tó fi operate nílẹ̀ Yorùbá. Táàsì tó ń san, àwọ̀ federal government ló ń san fún. Èrè tó ń kó lórí wa, federal government ló ń jẹ. Tẹ́ ẹ bá dẹ̀ mọ̀, nínú àwọn tó kọ́ sí damages sílẹ̀ Yorùbá jù, Dangote nìkan kó 70% nínú ẹ̀. Nínú damages, wàhálà àti ìdààmú làásìgbò tí wọ́n ń fà ní ilẹ̀ Yorùbá, Dangote alone ó kó 70% nínú ẹ̀. Àìdá ẹgbà ńgbà ẹ bá jókòó tẹ̀rọ àròjinlẹ̀, ẹ mọ̀ yìí pé òdodo ni mò ń sọ. Màá analyse díẹ̀ fún yín. Now, mo ti sọ fún yín o, nígbà táwa kéré a jẹ ọ̀kín bisikíìtì, òun dà lẹ́ni. Nígbà táwa kéré, bisikíìtì tí àwọn àǹtí méjì wọ aṣọ tí wọ́n dọ́gbọ́n gbé sẹ́nu, kódà ńgbà táwa bá jẹ tinú pálí tán, bisikíìtì pálí tẹ̀ ń pè ní cabin bisikíìtì, tá a bá jẹ tán, a tún lọ ya fọ́tò bisikíìtì yẹn tó ń yà sínú pálí, a tún fi bléèdì, a tún gé, a tún máa gbé yẹn náà, a tún máa dọ́gbọ́n gbé sẹ́nu pẹ̀lú pátí jẹ́ òríjìnà ẹ̀ tán, a tún gbé tí onípálí yẹn, a tún gbé sẹ́nu, a máa la. Ọmọdé ni. But gbogbo àwọn kọ́mpìnì wọ̀nyí, kí ló dé tí gbogbo wọn kú? Ìbéèrè tó yẹ kẹ́ bira yín nìyẹn. Ṣé wọn ò mọ̀ ń ṣe mọ́ ni, tàbí wọn ò improve ara wọn, tàbí gbogbo facility, gbogbo nǹkan tó yẹ kí wọ́n jẹ orí ọ̀fẹ́ lọ́dọ̀ ìjọba kan fi lè improve sí, ìjọba ò fún wọn. Ẹ lè mọ̀, ìjọba wọn á pa gbogbo wọn pátápátá, wọn á dá ìwọn pátápátá kẹ́yìn bá kí Dangote lè dìde. Dangote everywhere. Dangote sọ fún yín ní I want to be in every house. Kò lè yé yín. Tó bá wọnú ilé ẹ wá bá Dangote ńbẹ̀. Dangote ṣe débi pé ó ṣe omi jáde, ó ṣe table water, ó ṣe drinks. Many. Bó o bá yọ ẹ̀, wà bá ṣúgà ẹ̀ ńbẹ̀. Ẹ má sì mí gbọ́, mi ò sọ pé bó ṣe wà industrious pé ó léwu. Ṣùgbọ́n mo ń sọ fún yín wípé damages tó kọ̀ sí nílẹ̀ Yorùbá ẹ lè mọ̀. Èrè tí Dangote tó ń jẹ ní ilẹ̀ Yorùbá kò fi ṣe àǹfààní kankan ní títí níbi eléyìí, kò sí àǹfààní tó fi ń ṣe fún ìran Yorùbá. Nọ́ọ̀tì nílùú ẹ̀ lọ́hùn ló ń kó lọ tó fi ń ṣàǹfààní fún. Ẹ pé ètò yìí. Màá sọ kinní kan fún yín. Àwọn ọ̀nà tí wọ́n ń ṣe ní ilẹ̀ Yorùbá kì í ṣe ọ̀nà. Ìgbà tó ti ṣe ọ̀nà last ní ìgbà ayé bàbá Awólọ́wọ̀. Ní 19 kájà sọ pé ìgbà àwọn
ìgbà táwọn ọmọ bàbá Awólọ́wọ̀ win ní gbogbo South West ní 1979 election ìgbà yẹn ni wọ́n ti ṣe ọ̀nà ní ilẹ̀ Yorùbá last. And that is when Chief Bola Ige, bàbá wa Ajásin, late Ajásin, ṣe bàbá was it Ọ̀ṣọ́bà bí bàbá Ọ̀nàbànjọ, Lateef Jákàndé, ìgbà tí àwọn wọ̀nyẹn tí wọ́n ń ṣe gọ́vnọ̀ ní ilẹ̀ Yorùbá ìgbà yẹn náà ti ṣe ọ̀nà last. Lẹ́yìn wọn kò sí ọ̀nà tó ṣe nílẹ̀ Yorùbá mọ́, wọ́n bá yín kun títì lọ́dà ni. Tẹ́ ẹ̀ bá mọ̀ mò ń sọ fún yín, ẹ̀yin fúnra yín dẹ̀ mọ̀, wọ́n kun títì lọ́dà fún yín ni. Ṣé wá rí ìwọ̀nba tó ṣe fún yín? Èmi fi ìgbà kan, mi ò sábà ń lọ sí north, but mo fi ìgbà kan travel, mo lọ sí north, mo wá ṣe kòńgẹ́ ire kan níbẹ̀ níjọ́ yẹn. Kí ni ire tí mo ṣe kòńgẹ́? Mo wá rí bọ́n ṣe ń ṣe ọ̀nà wọn. Wọ́n ń ṣe ọ̀nà yẹn lọ́wọ́, ọ̀nà tó lọ láti Kòtòǹkárífì tó wọ Àbújá lọ, wọ́n ń ṣe ọ̀nà yẹn gbà yẹn, wọ́n ń du aláìṣẹ̀, wọ́n ṣe the other side yẹn. Mo wá rí tó ń ṣe síbẹ̀, mo wọ inú ibi tó ti ń ṣe ọ̀nà yẹn òkúta tó kó sínú ẹ̀ ó ga dé bí mi láti ìsàlẹ̀ mi títí tó fi dé bí orí mi bí. Mo wọ inú ìkòtò yẹn tó fẹ́ fíìl ní ọ̀nà tó fẹ́ fi òkúta fíìl kọ́ṣẹ̀ tó wá da yẹ̀pẹ̀ sí, kọ́ṣẹ̀ tó wá da ṣakaṣaka, kọ́ṣẹ̀ tó wá da nẹ́lọ́ta lé lórí. Nẹ́lọ́ta yẹn ó tìkì ó tó yìí tó gbélé àwọn ibi tó ti ń dàbọ̀. Mo rí ẹ̀rù bà mí pé ọ̀nà ìdọ́pẹ̀ lọ́nà ní wọ́n á dẹ̀ kún títì lọ́dà lọ́dọ̀ tiwa. Ọ̀nà míì wọn ò tiẹ̀ ní kírèdì ẹ̀, wọn ò tiẹ̀ ní ṣe anything, wọ́n á kàn gbé nẹ́lọ́ta, wọ́n á dẹ̀ gbélé lórí rárá bẹ́ẹ̀. Nígbà bá mọ́tò bá máa fi gbà lẹ́ẹ̀mejì abódànù gbogbo adigọ́ta. Gbogbo yín lẹ́dẹ̀ mọ eléyìí ẹ rí, in tó fi ń dùn mí ní pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń lọ nọ́ọ̀tì yẹn tẹ́ fojú yín rí bó ṣe rí. But yet ẹ padà wá bí ẹ pariwo 2023. A ní kẹ́ ẹ dúró lórí ẹsẹ̀ yín, kẹ́ ẹ dúró lórí òtítọ́, ká bọ́ nínú wàhálà, ká bọ́ nínú ogun, ká bọ́ nínú ìyà yìí. Ẹ gbọ́ ẹ gbà. Ìwọ̀nba ọ̀nà tó tún ṣe fún yín, tán kùn lọ́dà, tán kùn títì lọ́dà fún yín níbí. Ẹ tún wá discover yìí pé ní ilẹ̀ Yorùbá Dangote has more than 50,000 trucks. More than, mi ò tí get the actual numbers of trucks tí Dangote ní. Dangote ní more than 50,000 trucks tó ń gba ilẹ̀ Yorùbá. Tó jẹ́ pé on daily basis nínú 50,000 tí mo kà, at least nínú 50,000 yẹn 20,000 ń rin ilẹ̀ Yorùbá lójúmọ́. Tẹ́ bá ní mo parọ́ ẹ lọ confirm. Ẹ wá gba ọ̀nà Ọbájánà, kẹ́ ẹ gbà wá sí Àkókó, kẹ́ ẹ gba ọ̀nà Òkéné wọ Bílò, wọ Ìṣùà, wọ Ọ̀kà, wọ Ọ̀wọ̀, kẹ́ ẹ gbà á. Kẹ́ ẹ sọ fún mi pé rọ́ mo pa, kàn jókòó sójú títì yẹn kó o máa ka mọ́tò Dangote tó ń kọjá láàárín ọjọ́ kan tó o bá ti ní single road yẹn, tó o bá ti ka 2,000 to 3,000 trailer Dangote ní single road yẹn, kó o wá fi ìka rẹ mi ní mú pé ọmọ àlè ní mi pé rọ́ mo pa. Tó o bá ti kà láàárín ọ̀nà kan ṣoṣo. Mi ò sọ̀rọ̀ ọ̀nà Benin sí Ọ̀wọ̀. Mi ò sọ̀rọ̀ ọ̀nà kí ló ń jẹ́ ọ̀nà Ọ̀rẹ́ sí Benin o, mi ò sọ o. Sí Ṣàgámù mi ò sọ yẹn o. Mi ò sọ ọ̀nà Abẹ́òkúta sí Pápá sí Ifọ̀, mi ò sọ o. Mi ò sọ ọ̀nà Ìṣàgámù sí Ìbàdàn, mi ò sọ o. Mi ò sọ ọ̀nà Ìṣàgámù sẹ́kọ̀ọ́, mi ò sọ o. Wọ́n sọ tó Ondo state nìkan fún yín. Jókòó sójú títì yẹn ní bẹ̀rẹ̀ láti aago 6 àárọ̀, káǹtì mọ́tò tó jẹ́ ti Dangote láti aago 6 àárọ̀ yẹn máa kà á bó ṣe ń kọjá ẹ lẹ́yọ títí láti aago 6 àárọ̀ títí dàgó 6 alẹ́. Ra oúnjẹ tó máa jẹ lọ́sàn àti tààrọ̀ rádá ní kò jẹ́, kó tún jẹ tọ̀sán bẹ̀, kó máa kà á, kó dẹ̀ make sure pé kò mix. Má ka mọ́tò mi ká ti Dangote nìkan, wọ́n pọ̀ kì í ṣe Dangote nìkan àti Bua, ìyẹn Rabiu Abdulsamad, àwọn méjèèjì yẹn. Má tiẹ̀ wá ká ti Abdulsamad, kọ́kọ́ ká ti Dangote lóhùn. Kó wá sọ pé Ọmọlúkà irọ́ ló pa, mi ò rí tó bẹ́ẹ̀. Mo dẹ̀ fẹ́ kí understand yìí pé wéètì tí àwọn tírélà wọ̀nyẹn ní, ọ̀nà tó jẹ́ pé wọ́n ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n kùn ní yòyò ni.
ẹnìkan tí ẹ send message ó ní ṣe báwọn ọba wa ló lè tí wọ́n ń gba contract ọ̀nà tí wọn ò ní ṣọ̀nà. Oh my goodness. Mọ kinní kankan ọba lè jẹ́ olè ó lè gba contract kó má ṣọ̀nà but mo ń sọ reality fún yín wípé the damages tí Dangote fúnra ẹ̀ kọ́ sí nílẹ̀ Yorùbá lè mọ̀ torí wípé ìntẹ́ ẹ fẹ́ jẹ kò lè jẹ́ kẹ́ ẹ understand at all. mo díẹ̀ chájì kìíní ìtẹ́lẹ̀ o mo chájì ẹ̀ látara ó ti kú gbé lọ kó bá mi plug ẹ̀ kó chájì díẹ̀. ìntẹ́ ẹ fẹ́ jẹ kò jẹ́ kẹ́ ẹ gbọ́n mọ́tò yẹn wéètì mọ́tò yẹn kọ̀ọ̀kan that 22 tires yẹn ẹyọ kọ̀ọ̀kan kò less than 50 tons tó ń kó tá a bá máa ro mọ́tò fúnra ẹ̀ mọ́ it's about 150 to 200 tons á dẹ̀ gba orí ilẹ̀ yẹn kọjá á gba ilẹ̀ yẹn á tẹ ọ̀nà yẹn ní tẹ̀kútẹ̀ ẹ̀yin wá expect pé fẹ́ rọ́nà gbà ní ilẹ̀ Yorùbá bó lẹ́ ti fẹ́ rí gbà lọ́wọ́ Dangote trailers òun ìkan náà ló ní trailer tó ń gbépo òun kan náà ló ní trailer tó ń kó ṣúgà òun kan náà ló ní trailer tó ń kó yanrìn òun kan náà ló ní trailer tó ń kó sìmẹ́ǹtì òun kan náà ló ní trailer tó ń ru iyọ̀ tó ń ru gbogbo ẹ̀ Dangote. Oh my goodness. Mọ kinní kankan mọ damages tí ẹ̀yin fúnra yín ò fúnra sí tẹ́ ẹ̀ kíyèsí tí Dangote fúnra ẹ̀ tó ti kọ́ọ̀sì fún ilẹ̀ Yorùbá mọ́ ni tẹ́ ẹ bá mọ̀ mọ̀ pé ó tọ́kẹ́ ẹ máa sunkún ọ̀rọ̀ yín tó ẹkún kì í ṣe pé ó tọ́pẹ́ ó tó ẹkún ó ju ẹkún lọ tẹ́ ẹ bá mọ̀ mo sọ̀rọ̀ tírélà nìkan ni o mo sì ń sọ fún yín go to Lagos ẹ rí àwọn ọ̀nà míì lẹ́kọ̀ọ́ ọjọ́ kan mo dìídì lọ sẹ́kọ̀ọ́ òun mo wá mọ̀ wọ mọ́tò mo gba Ṣàngó mo fẹ́ lọ sí Ìdíròkò láti Ìyànà Pájà tí mo fi dé Ṣàngó mo fẹ́ máa wo ọ̀run bí eléyìí mọ́tò àtúnṣe wíì bí wàá tó fẹ́ ṣubú lulẹ̀ mo ní èyí mo kú o ikú dé o wíì bí wàá tó fẹ́ ṣubú lulẹ̀ lórí kòtò gégélé kòkò jájára ẹ pín ètò yìí ẹ má jẹ́ kó padà sẹ́yìn ẹ pín yẹn lọ́ọ̀fẹ́ ẹ wá lè fẹ́ rọ́nà gbà bó lẹ ti fẹ́ rí gbà damages ni mo ń sọ fún yín o tí Dangote ń kọ́ sí fún yín tẹ́ ẹ mọ̀ kò sí ọjọ́ tí Dangote tó lè jẹ́ kí ìkékeré nínú ọmọ Yorùbá kó gbérí láti sọ pé òun fẹ́ dá nǹkan ṣe láyéláyé torí pé kí ni àwọn tó ń lùlù fún ìròmìromi ẹ̀ wọ́n wà lábẹ́ omi tó ń lùlù fún kíyẹn dúró bẹ́ẹ̀ Nigerian Port Authority mo sọ fún yín nígbà kan mo ṣe àwọn analysis kan síta tí mo lọ gbà from genuine source nípa bí nǹkan ṣe ń wọlé ṣẹ́rí mo máa stop ẹ̀ ní ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ mo máa print ẹ̀ jáde mo ti sọ fún yín tí màá pín fáwọn kan ẹ sun ẹkún ẹ wá ẹkún yẹn gan ti ẹ̀ ní rẹ́kún ẹ kì í kábọ̀ ojú ní ẹ̀ ní rómi torí mò ń sọ wípé ayé Yorùbá ti bàjẹ́ tán ẹ fúnra ẹ mọ̀ Dangote tẹ́ ń wò yìí ní pàtó tó wà nílẹ̀ Yorùbá àṣẹ tí Dangote ní níbẹ̀ Tinubu tó dọ́mọ yín tóun gan pariwo olùyà kò ní reality mò ń sọ fún yín yẹn tẹ́ ẹ bá mọ̀ ní táwa ṣe find this lórí ẹ̀ àṣẹ tí Tinubu tí Dangote lè pa ní Àpápá wọ́ọ̀fù yẹn ní Nigeria Port Authority yà àṣẹ tá a pa níbẹ̀ wọn ò bí Tinubu dá kó pa wọn gbé EFCC àgbé reality mo sọ fún yín ìyẹn òun ṣe damages tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́ni ẹ lọ mọ̀ ẹnikẹ́ni tó bá máa ṣe chairman ní port yẹn Dangote ló nominate ẹ̀ sílẹ̀ ẹ lọ béèrè tí n bá parọ́ kẹ́ wá fọkà rẹ Ọmọlúkà nímú òun lá nominate pé lágbájá báyìí ló máa ṣe chairman ní Nigeria Port Authority tẹ́ ẹ̀ ń wò yẹn ẹ tí ìmọ̀ kankan mo ṣe ń bọ̀ ni o máa analyse many things fún yín mo múra ẹ̀ wá ni
ó wọ̀ mí tó bá dẹ̀ rí mi wọ àwọn tó lè wọ́ tátúntò fúnfún ẹ lọ ṣe fún ẹlẹ́pàá Ọmọlúkà lè kan Ọmọlúkà ó bá dárí sọ mí ikú pa ẹ́ tó bá wò mí níwòkú àrùn wọlé tọ̀ ẹ́ ó kàǹgbákò tó bá forí sọ mí ọ̀ràn ni bí bá dẹ̀ forí sọ ẹ́ gan ọ̀ràn ló kàn. Seaport tó jẹ́ pé bàbá lákú bàbá tiwa ló ṣe é tó jẹ́ ogún ìbí tiẹ̀ tó jẹ́ ogún ìbí tèmi tó yẹ ká fi tún ilẹ̀ Yorùbá yìí ṣe. That seaport alone mo sọ fún yín with my findings Nigeria Port Authority nìkan lọ́dún they generated nothing less than 33 trillion. Kí ni mo pè 33 trillion. Ó níbi tí wọ́n ń gbówó lọ bá generate wọ́n wá declare 1 trillion fún yín. Wọ́n ní wọ́n generate 1 trillion ní Nigeria Port Authority. 33 trillion. Ibo ló ń wọlé sí. Kò lè yé yín. Àníkẹ́ ìjì. Tó bá ní rọ́mú pa lọ ṣe findings. You are a youth. You are learned. You are educated. But you are just wà lójú kan. Ìwọ náà move. Ṣé research kò járọ̀ mi. Kò wá sórí afẹ́fẹ́ kó sọ pé Ọmọlúkà irọ́ ló pa á. Mi ò kì í fẹ́ sọ̀rọ̀ kí n má ní òdìtọ́ kí n má rí òdodo ẹ̀dìmú with tangible evidence. Tó bá máa ṣe fún yín wá declare 1 trillion nínú 33 trillion tó ló ń wọlé lọ́dún ọdọọdún ló dẹ̀ increase. Ìyẹn dúró. Nigeria Cheapers Council àwọn yẹn ò generate rárá wọ́n generate 20 to 22 trillion lọ́dún. Tó bá máa declare fún yín wọ́n declare 500 billion. Ibo ló ń wọ̀. Ara àwọn damages Dangote ní ilẹ̀ Yorùbá ni mò ń sọ fún yín o. Mi ti débi tí mò ń lọ o. Ó ṣeéṣe kí program mi ju 1 hour lọ léni. Ní Masa owó tán pa lọ́dún kò less than 5 trillion nígbà míì. Ọmọ tán bá máa declare fún yín wọ́n declare 1 billion 2 billion. Mo ti ka gbogbo ẹ̀ fún yín rí nínú 17 directors tó wà ní Nigerian Port Authority nínú 17 directors méjì péré lọmọ Yorùbá tó jẹ́ director tó wà lọ́ndà ọmọ Fúlàní tó fi ṣe ọ̀gá pátápátá síbẹ̀ tó jẹ́ chairman wọn níbẹ̀ only 2 is Yorùbá ní ilẹ̀ Yorùbá. I have their list. I have it with me. God. Jesus Christ. Ọmọ Yorùbá ẹ fúnra. Ọmọ Yorùbá. Why there fúnra Yorùbá? Now, Nigerian Port Authority mo sọ fún yín o. It happens the same thing ló happen ní Cheapers Council. The same thing ló ṣẹlẹ̀ ní Nimasa. Omi tí Ọlọ́run jogún fún yín. Omi tí Ọlọ́run jogún fún Egypt. Ẹ lọ wo àrà tí Egypt fomi wọn dá. Egypt is gradually, systematically moving to first-class country lágbàáyé. Ibi tí Ọlọ́run kọ Yorùbá sí. Orí olórí ń gbà á. Kí ni Egypt ní? Omi tí Ọlọ́run fi jogún fún yín. Ẹ wo àrà táwọn advanced country tá à ń sọ wọ̀nyí, ẹ wo àrà tán fi omi tí wọ́n ń dá. Kàkà kó omi tí wá wúlò fún wa, ìyà ló fi ń jẹ wá. Inú omi yẹn ní ìyà àti ikú tó ń pa wá, inú omi yẹn ló ń gbà wá. Omi tó yẹ kó jẹ́ nǹkan àlùmọ́nì, nǹkan ayọ̀ fún wa tá a bá rí. Mi ò tí ì dé o, mò ń bọ̀. This same Dangote tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún yín, tẹ́ ẹ̀ bá mọ dá méjì sí ẹ̀, mò ń tú fún yín lẹ́yọ bẹ́ẹ̀ yẹn. O kàn lè dédé fò dìde kó ló fẹ́ wá ṣe chairman Cheapers Council. Àwọn ló fẹ́ ṣe chairman ní Nigerian Port Authority. Wọn ò bí ẹ dáa. Tí Dangote ò bá endorse ẹ, o ò lè ṣe é. Mo sọ̀rọ̀ kan fún yín nígbà kan, ó ti ṣe dé àti tó bí oṣù bíi mélòó kan sẹ́yìn. Seaport títún kan wà tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́
wọ́n ṣe port yẹn ni that port is 99% completed. According to by February next year 2022 wọ́n ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ fully officially. This is a seaport tí àwọn tó good nípa economics tí wọ́n ti value ibẹ̀ àti income tó máa wọlé tó sọ pé in tá máa wọlé nínú seaport eléyìí because deep sea ni wọ́n ní kò lè less than 70 trillion naira every year. In tó máa wọlé more than 70 trillion nínú seaport tó ń ṣe sí Lẹ́kí sí Ìbẹ̀jú Lẹ́kí. Àrí nínú ẹ̀yin tẹ́ ń wo fídíò mi báyìí tẹ́ máa mọ̀ bẹ́ẹ̀. Àrí nínú yín tó mọ seaport tí mò ń sọ yìí. Seaport yẹn wọn ò tí ì open for use. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ yín pé ẹnìkan lo seaport yẹn tó dẹ̀ fi ń dá àrà tó wù ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ Dangote ni. Gbogbo nǹkan tí Dangote lò tó kó wọlé tó fi ṣe refinery tó lóun ṣe sẹ́kọ̀ọ́ ibẹ̀ ni wọ́n kó gbogbo ẹgbà wọlé kì í dẹ̀ ṣe refinery kì í ṣe equipment nìkan náà kó gbàbẹ̀ wọlé tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́ni ẹ̀ lọ mọ̀ Dangote ló ń finance gbogbo weapons tó ń lò against yín ní north tẹ́ ẹ̀ mọ̀ iṣẹ́ ọwọ́ Dangote ni. Ṣé ẹ mọye mọ́tò Dangote tí wọ́n ti bá ìbọn nínú ẹ̀ tí wọ́n ti bá weapons nínú ẹ̀ tí n bá parọ́ ẹ sọ fún mi pé rọ́ mo pa. Ṣé ẹ mọ̀ nígbà tí wọ́n bá ti announce fún yín pé wọ́n mú wọn kí ló gbẹ̀yìn ẹ̀ kí lẹ máa ń gbọ́ lẹ́yìn ẹ̀ ẹ sọ fún mi. Kí lẹ máa ń gbọ́ lẹ́yìn ẹ̀ mo fẹ́ mọ̀ ọ́. Tó bá announce eléyìí tó mú lọ́nà Benin recently kí lẹ gbọ́ lẹ́yìn ẹ̀. Èyí tó mú lẹ́kọ̀ọ́ láìpẹ́ tí ò tí ju ọ̀sẹ̀ kan lọ báyìí kí lẹ gbọ́. Ẹ lè gbọ́ kankan torí wípé Dangote ló láṣẹ. That seaport only Dangote ló ní access tó ń lò. Báwo lọ kì í ṣe original kí o ṣe. Kí ni Dangote fi ṣorí tẹ̀yìn ọmọ Yorùbá ò fi ṣorí. Fọláwíyọ ó tiraka at the end of the day nothing. Ṣé ẹ ráwọn ọmọ Yorùbá tí wọ́n jà fitafita tí wọ́n bọ́ sí list àwọn tó lówó tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ wọn they are not an entrepreneur. Wọn ò kì í ṣe entrepreneur. Wọn ò lè sọ pé ra ilé entrepreneur nílẹ̀ Yorùbá kó orí ṣe. You can make it. Whereas in the global village àwọn tó jẹ́ entrepreneur gidi àwọn ló ń wọ billionaires àtàwọn investors. Àwọn entrepreneur àwọn ló máa ń wọ list of richest people either in the world or in the continent or in the country. Àwọn ọmọ Yorùbá tó wà ní list richest people in Nigeria ẹ má jẹ́ kí they are not an entrepreneur. Má sọ fún yín má dẹ̀ gbá fún yín neat. Wálé Adénúgà Adénúgà tó ní Globalcom tẹ́ ẹ bá mọ̀ tẹ́ bá rò pé Globalcom ló sọ di billionaire máa sọ fún yín pé bàbá ńlá ẹ̀rọ ló lẹ́pa epo ló fi ní oil well tó ní ló sọ di ńlá. Ẹ lọ wá díẹ̀ tí n bá parọ́ kẹ́ sọ bẹ́ẹ̀ fún mi ẹ má sì bí gbọ́ bí o sọ pé kò sówó nídìí telecommunications there is huge money there but if you think it is because of that telecommunication that enlists Dangote in the richest people in this country or even in the continent you dey lie. Dangote got oil well wey dey use wey dey take dey make money tó ń pọn tó fi ń pa owó kú wọn nì bí bàtẹ́yàn ń pọn omi tó ń tà tó ń powó. Dangote nìyẹn o. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ìgbà tí bàbá ẹ̀ jẹ́ gómìnà ló ti make tán ti fún òun ní oil well ní tiẹ̀ tó ti ń pẹ epo lọ ní tiẹ̀. Bisikíìtì mélòó l'Ọ̀tẹ́dọ́lá ń ṣe? Indomie mélòó l'Ọ̀tẹ́dọ́lá ń ṣe? Ṣẹ́ẹ̀tì mélòó l'Ọ̀tẹ́dọ́lá ń rán? Bàtà mélòó l'Ọ̀tẹ́dọ́lá ń ṣe? Torúkọ ẹ̀ fi wọ list of the richest people in Nigeria. Ẹ sọ fún mi, ṣé irú wọn yẹn náà ń pè ní entrepreneur?
ó di second o. Alákìjà wọ́n ní ṣe tailor ló ṣe, wọ́n ló ránṣọ, òun ló ní Rosie Sharon tailoring institute or whatever. Ṣé tailor ló rán tó fi worth $3 billion in assets? Tailor yẹn ni má tanra yín jẹ, mọ́ bá ń tẹ̀yìn bẹ́ẹ̀ ní tàbálà, kẹ́ má tanra yín bẹ́ẹ̀ ní tàbálà mọ́. Ṣé aṣọ ló rán? Tailor ló ṣe tó fi rí owó tó rí yẹn. Ìyẹn náà jáde á lóun entrepreneur. Ṣé dídìrín ló àbá tiẹ̀ kàwé gan aka ọpọlọ wa díẹ̀ náà adẹ̀ tiẹ̀ a ní access láti wo dictionary ká wo ìtumọ̀ entrepreneur. But gbogbo ilẹ̀ mọ̀ náà ta ló ní Fafa oil? Alákìjà ló ní. Kò lè yé yí. Wọ́n ti fún ní oil well ibẹ̀ ló ti ń pọn epo tiẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀. O lè rí ọmọ Yorùbá lẹ́ni kó sọ yí pé in tó ń ṣe àwọn nǹkan tó jẹ́ household use materials tó ń ṣe lòun fi wọ ibi tó ń dé. L'Amẹ́ríkà mọ̀ wọ́n náà, àwọn Warren Buffett, àwọn tó ní Amazon, àwọn tó ní kí náà pé Walmart. They are one of the richest people in the world. They are all entrepreneurs. Kò sí ọmọ Yorùbá tó lè sọ pé gúgúrú àtẹ̀pà tó ń dín àti gbogbo ẹ̀ ló sọ ẹ́ dàbí tó dé. Àgbà ṣebí Kentucky chicken àbí KFC àmọ́bí tó ti bẹ̀rẹ̀ ṣebí díẹ̀díẹ̀ náà ló ti bẹ̀rẹ̀. Ẹni tó ní Kentucky chicken, ẹni tó ní KFC, ẹni tó ní McDonald's, ẹni tó ní gíra kìíní tán pè ní bí gíra àbí kílẹ̀ ń pè pizza, gbogbo kìíní wọ̀nyẹn. They started somewhere. Wọ́n dẹ̀ rí support government. Àwọn wọ̀nyẹn là ń pè ní entrepreneur people. Kò mí mọ́ májíìkì tó lè ṣe ní ilẹ̀ Yorùbá yìí níbi tí Dangote wà, ó lè mẹ́kì ẹ̀ wá kàn bóyá tọ́lọ́run bá wá fẹ́ bá ẹ fi ìbùkún sí, wà á máa rí nǹkan tí wọ́n náà fi máa sọ pé mo jẹ mo yó mo rówó mọ́tò mo ra mọ́tò tó dáa. Orúkọ ẹ ò lè jáde nínú richest people láyé níbo ló ti fẹ́ rí. Whereas as an entrepreneur ìwọ ló yẹ kórúkọ ẹ wà lókè. Because an entrepreneur will make sure he'll get rich every houses. Ẹ má tẹ́rí damages ọkùnrin nílẹ̀ Yorùbá mò ń sọ fún yín. Gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe wọ̀nyí of what benefit ló fi ń ṣe fún yín nílẹ̀ Yorùbá. Ọ̀nà mélòó ló bá yín ṣe? Táàsì tí Dangote ń san, he doesn't pay taxes to Yoruba people. He pays taxes to the federal government. Tọ́mọdé sọ pé federal government ta ló ń jẹ́ federal government? The Northerners. Àwọn ló ń jẹ́ federal government. Now, lẹ́yìn gbogbo eléyìí tí mo sọ fún yín, Dangote ní last year wọ́n ní kí everybody jókòó sílé pé kò sáyè àti mọ́tò àtèèyàn, nobody must move out of his house. Ìyẹn lè pè ní total lockdown tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá. Tí n bá parọ́ ẹja mi, wọ́n tún dìídì jáde láti announce pé only Dangote nìkan ló ní àṣẹ láti rìn. Kò sọ́mọ Yorùbá tóun náà ní important thing tó yẹ kó ṣe bíi ti Dangote. Kò sọ́mọ Yorùbá tóun náà ní company tó wà more important mọ́. Ṣé rí tẹ́ ẹ̀ bá mọ̀ wọ́n sọ fún yín. Ẹ mọ ilé tó wá jẹ́ danger jù nínú ẹ̀ ó ní wípé Dangote ti dúró lórí òtítọ́ yìí pé ilẹ̀ Yorùbá yìí o àwọn máa fi jogún ni. Àjọ kan wà tí wọ́n ń pè ní United African USA náà pé United States of Africa good United States of Africa náà pé àjọ yẹn. Professor Patrice Lumumba òun ni president wọn àjọ tí mò ń sọ. Is it Professor Lumumba? I don't think so. Màá rántí orúkọ ẹni tó jẹ́ chairman ní ẹgbẹ́ yẹn. Dangote is the vice chairman of that ẹgbẹ́. United States of Africa. Yorùbá tẹ́ ẹ̀ bá múra kò síbi tẹ́ ẹ̀ lọ. Àyàfi tí Ọlọ́run fúnra ẹ̀ bá dá sí. Bó ṣe ń dá sí yìí kó bá wa dá sí délẹ̀ táwa náà bá dìde. Dangote will make sure gbogbo tó ní
á lò nítorí tiyín, kò síbi tẹ́ fẹ́ lọ àfi tẹ́ bá dìde tẹ́ bá múra. You think I dey joke? You think say na joke? I dey split nonsense. Sit down there. If you want play wise, pick the sense wey dey inside and leave the rest. Má sọ reality fún yín. Tẹ́ ẹ bá mọ̀, gbogbo àwọn oníkúpani tó ń wọnú igbó yín, mọ́tò Dangote náà fi ń kó wọn wọlé Yorùbá. Tọ́n bá fi rù wọ́n dé, wọ́n á ti bí fi ru ẹrù lọ. Tọ́n bá fi kó weapons lọ, wọ́n á fi kó nǹkan míì lọ. Gbogbo weapons tó ń kó wá létí òkun, eléyìí tán bá jẹ́ kẹ́ ẹ rí lẹ rí. Àkàìmọye. Àwọn wọ̀nyẹn ní agbára ní seaport yín débi wípé tó bá gbé wọlé yín tó bá fẹ́ kẹ́ ẹ rí lẹ̀ máa rí. Wọ́n á gbé neat weapons wọ̀nyẹn, wọ́n gbé lọ nìyẹn. Kò sí àyáláyàkú babalá ẹni ọmọ Yorùbá kan tá dá wọn dúró. Kò sí. Màmá sọ tèmi. Ọ̀pọ̀lọpọ̀ yín. Ṣé kò sọ́mọ Yorùbá tó lè ṣe ṣúgà? Kò sọ́mọ Yorùbá tó lè ṣe sìmẹ́ǹtì tó jẹ́ pé àwa la ní gbogbo ingredient, àwa la ń ṣe o. Àwa la ní ceramic o. Àwa la ní limestone tó ń lò. Ó máa ṣe o. Tẹ́ ẹ bá mọ̀, ibi tí Dangote tó ti ń ṣe sìmẹ́ǹtì ní Ọ̀tà, ẹ lọ bẹ̀ kẹ́ lọ wo àrà tó ń dá bẹ̀. Gbogbo àwọn tó ń gbé ní rédíọ̀sì bíi 10-15 kilometers rédíọ̀sì níbi tán ti ń ṣe sìmẹ́ǹtì yẹn, they are in danger. Ikú ló máa, wọn ò ní pẹ́ kú. Because of the chemical, everything tó ń gbé jẹ, wọ́n á kú dànù. Kí ni compensation tí Dangote ń ṣe fún wọn? Kò tún gbin níbẹ̀ o. Àwọn resources yín bí nǹkan àlùmọ́nì yín, gold, limestone, bitumen, uranium, diamond tó wà nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá mọ̀, Dangote ló bá yín wá, òun ló kó àwọn tó ń wá. Àwọn Chinese gbogbo, Dangote ló wà ní ìjáde ẹ̀ tó ń wá. Ẹ bá ní rọ́mọ pa ẹ lọ ṣe findings yín. Ó lè pẹ́ kẹ́ tó get ẹ̀, but máa fún yín ní clue tẹ́ máa lò tẹ́ fi máa get. Dangote ni àwọn tọ́lọ́run fi jogún fún yín. Àwọn ọba olè oníjẹkújẹ kan dẹ̀ mọ̀ nípa ẹ̀. Àwọn yẹn báyìí tí Dangote bá ti rọra bu nǹkan tó yẹ kó bù tó ti bù fún wọn. Àwọn ẹrú lásán tó pera wọn lọ́ba. Àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tó pera wọn lọ́lá níyọnu. Àwọn arówó dákú. Tárí owó bí eléyìí tá dákú gbọ̀ngandan ní mi ò rírú eléyìí o, ikú rẹ̀. Gbà tó bá gbé owó dé, ó ti gbàgbé pé tó bá kú dànù owó parí, orí olórí lánà owó ẹ. Ó dàbí bàbá tó lòdù owó kúnnú kọ́ńbọ̀d. Owó yẹn kún bẹ̀. Ìyá dẹ̀ fẹ́ já àwọn ọmọ bàbá pa. Àwọn bàbá sunkún, bàbá wa ò jẹ́, ó dẹ̀ lówó, owó dẹ̀ kúnnú kọ́ńbọ̀dù, bàbá tilẹ̀kùn kọ́ńbọ̀dù yẹn. Bàbá yẹn ń kú lọ, kò jẹ́ kán mú owó nínú kọ́ńbọ̀dù yẹn kán fi tọ́jú òun, kán má bàa mọ̀ pé òun lówó. Bàbá wa mú kọ́kọ́rọ́, ó ju kọ́kọ́rọ́ ibi tó wà yẹn ó gbé mi. Ó lóun á kú pẹ̀lú ẹ̀. Ó wá gbé kọ́kọ́rọ́ mi. Ibi tí bàbá ti gbé kọ́kọ́rọ́ mi, bàbá wa kú. Àwọn ọmọ náà wá ní ká ṣáà ṣe bó ṣe yẹ ká ṣe. Wọ́n wo ibi tí bàbá kú sí, wọ́n wá fọ bàbá, wọ́n nu ara bàbá, wọ́n tún ṣe. Náà wá rí tí kinní kan wú lẹ́gbẹ̀ẹ́ bàbá. Kí ló wú lẹ́gbẹ̀ẹ́ yìí? Kí ló wú yìí? Náà bá tẹ̀, náà wá discover pé kinní ìjọ ṣépù kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́ nìyí tàbí kò ń ṣe kọ́. Náà bá la ibẹ̀, náà bá gbé kọ́kọ́rọ́ jáde. Kọ́kọ́rọ́ bóre náà wá lọ sínú kọ́ńbọ̀dù, lówó bá rọ́ọ̀lù lẹ̀. Bàbá ti kú. Kò mọ̀ mọ́, kò ṣe dìde níbi tó sùn sí yẹn kó wá mú kọ́kọ́rọ́. Ó lè bá mi mú kọ́kọ́rọ́ mi, wọn ò bí yín dá ẹ̀ lè náwó iṣẹ́ ẹ̀. Kò ṣe wá dìde. Tó o bá kú ó parí fún ẹni yẹn. Ẹ̀yin ọba ojú ọ̀rọ̀ lárí. Èló ni Dangote ń fún yín, bó ti ẹ̀dẹ̀ fún yín lówó tó pọ̀, ẹ̀ ṣe ro àtúnbọ̀tán. Ẹ̀ ṣe ro ọ̀la. Ẹ torí ìntíntíní tẹ́ ẹ fẹ́ jẹ, ẹ ta ìrandíran yín. Èmi sọ gbogbo eléyìí fún ẹ̀yin yúùtù tẹ́ ṣe ń pariwo 2023 ni.
kẹ́ jẹ́ kí iye yín kó ṣí, jẹ́ kí máìndì yín ṣí, kẹ́ mọ ibi tẹ́ ẹ lọ, kẹ́ mọ ibi tí ẹ fẹ́ fèsì, kẹ́ mọ ìyà páànù ìyà tó kó ìyà ebe ìyà tẹ́ ẹ wà sílẹ̀ tẹ́ ẹ fẹ́ gbìn sílẹ̀ tó jẹ́ pé ẹ̀yin lẹ́dẹ̀ máa wà jẹ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ọmọ yín gan á jẹ bẹ́ẹ̀. Àjọ máa fèsì ẹni olóṣèlú tó ń tẹ̀lé 10-20 years you cannot achieve anything. Kò lè tó bá ti ń discover pé ó tiẹ̀ ti ń dáa fún ẹ tó ti ń dọ́gbọ́n dáa fún ẹ bíi ti òun díẹ̀díẹ̀ á rí ẹ nípa á make sure pé get rid ẹ á ní kán pa ẹ́ dànù tó bá ṣe é ṣe because a máa wù ẹ́ pé wàá compete pẹ̀lú òun. Moreover kò tiẹ̀ ní ever gbà láyéláyé kò ní ever gbà fún ẹ láyé pé kó o ṣoríire tó òun kò ní gbà fún ẹ tó bá mọ̀. Ẹ má tanra yín jẹ mọ́. Kékeré ni mo fún yín nínú àwọn damages tí Dangote kọ́ sí sílẹ̀ Yorùbá o. Dangote ló ń gbogbo weapons tó máa ń lò láti fi pa ẹ̀yin ọmọ Yorùbá Dangote ló bá wọn ṣètò ẹ̀ lọ. Tẹ́ ẹ bá mọ̀ kẹ́ ẹ mọ̀ mo sọ eléyìí kẹ́ ẹ mọ̀. Láti parí gbogbo ọ̀rọ̀ mi sìn yín o mo ti sọ fún yín pé mo máa pẹ́ díẹ̀. This is almost 1 hour now. Láti parí gbogbo ọ̀rọ̀ mi this message tó bá rí gbọ́ tó dẹ̀ rí share sọ á jáde kó jẹ́ kán mọ̀ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá kọ̀ omi àtẹ̀yìnwọ̀gbìn lẹ́nu fún yín. Wọ́n fi ojoojúmọ́ wọ́n Dangote ojoojúmọ́ lòdù àwọn northerners ń wọ ilẹ̀ Yorùbá. Wọ́n kó àwọn èèyàn wọ́n kó wọn papọ̀ mọ́ ewúrẹ́ wọ́n kó wọn papọ̀ mọ́ ẹran wọ́n kó wọn papọ̀ mọ́ ata àti tòmátò wọ́n lòdù wọn mọ́nú mọ́tò yẹn wọ́n kó wọn wọlé Yorùbá ẹ̀dẹ̀ ń fojú yín rí wọn. Ẹ sọ̀rọ̀ torí pé gbogbo yín ẹ̀ ń wá ní tẹ́ ẹ fẹ́ jẹ àtẹnujẹ. Ẹ wò ẹ sọ fún mi pé nonsense ló ń sọ mo kúkú rẹ tó ti sọ jáde pé o ti halẹ̀ ju ọmọ lúkà mi kúkú sọ fún ẹ pé mo jẹ́ jagunjagun mi ò lè jà but mo jẹ́ kí ẹ understand nìkan pé tó bá dé stage kan ẹni tẹ́ ẹ rò pé kò lè jà á dìde pẹ̀lú òun àti ọwọ́ ẹ̀ tí ò lè fi jà yẹn á fi àgékù ọwọ́ yẹn á fi mú òkò á lẹ̀ mọ́ yín òkò yẹn dẹ̀ lè lọ ṣe déédéé ibi tí ó yẹ kó kàn lára yín ikú lẹ máa fi dá. Ẹ mọ̀ nǹkan kan èmi á sọ tèmi fún yín bẹ́ẹ̀ bá fẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ bá ń fẹ́ ẹ má gbà á. You sabi. Ẹ bá fẹ́ ẹ gbọ́ ẹ bá fẹ́ ẹ má gbà á. Now you sabi. Mo ti sọ tèmi tán. Màá dánu dúró léni. Ṣẹ́rí ẹ mọ̀ pé Ọlọ́run kó dẹ̀ mí mi sí. N bá ti kọ́ jáde ó kún bí ni o. Tí n bá ń ṣí táìmù ti lọ ẹ mọ̀ pé mi ì fẹ́ kí prógrámù mi pẹ́ káwọn èèyàn lè rí wò meaningful. Kó gbọ́ kó dẹ̀ tán bẹ́ẹ̀ tèmi nìyẹn. Ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn ó sì kù síbẹ̀ tí mo list jáde. Tí Dangote nìkan mo dẹ̀ wá tú fún yín o bó ṣe ń lo Dangote against tiwa bẹ́ẹ̀ náà ń lo BUA group tó jẹ́ tí má ní ọmọ kìíní tó jó òun lórí wọn Rabiu Abdulsamad the same thing bọ́n ṣe ń fi Dangote ń kó gbogbo weapons lọ tó fẹ́ wá lò fi pa wá bẹ́ẹ̀ náà ń lo Samad BUA ẹ̀dẹ̀ mọ̀ o ẹ rí o ẹ̀yin gómìnà sì rí o ṣe bẹ́ẹ̀ láwọn informant but kí ló dé tẹ́ ẹ̀ ń wòran tẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ gbọ́ because you don't care for us you don't care for the masses all you care for is your immediate family tó bá délẹ̀ kẹ́ kó wọn sórí àlọ́ kẹ́ kó wọn sí chartered plane kẹ́ gbé wọn fò igi dá ẹyẹ yín fò that is why you don't care. Mo fi eléyìí fi opportunity bẹ gómìnà state tèmi Olúwarótìmí Akérédolú ọdún ayọ̀ èso àmú ẹ̀chẹ́ máa lọ́gọ̀ máa dẹ̀ èso àti ẹ̀jà yóò rí àpò tútù máa lọ́gọ̀ dúró lórí ẹsẹ̀ jẹ́ káwọn Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ there are many volunteers tẹ́ ẹ gbé búra lórí òtítọ́ àti ní òdodo tí wọ́n ṣetán láti fẹ̀mí wọn gan lélẹ̀ lórí pé kí security Ondo State lè safe. Aketi allow them to come in. It is time for you láti sọ wípé no any trucks ló gbọ́dọ̀ lòdù anybody kọjá l'Ondo State tó bá dé dáwọn dúró níbi tí mando Ondo State wà ní ṣùà
wọn ò bí àyàlá wọn tó bá wọlé tipátipá ẹ jẹ́ ká sọná sí wọn ká jó wọn ọ̀nà people náà ló sọná sí àwọn náà ṣáà ṣe irú ẹ̀ tó bá lòdù tírélà wọn tó ń bọ̀ kẹ́kẹ́kẹ́ ẹ dá wọn padà tó bá ti jẹ́ rùnà kó ẹ ṣàṣẹrù wọn mo sọ fún yín wọ́n á to weapons sísàlẹ̀ wọ́n á to ata àti tomato lé lórí Mr. Governor I am telling you this in táwa rí ni personnel tẹ́ ẹ ní l'Àmọ̀tẹ́kùn ò tí ì tó some people are not ready to collect money from you but they are ready to work to volunteer themselves fún iṣẹ́ yìí if it is for Yorùbá nation they are ready for it if it is for the security àwọn ọmọ Yorùbá wọ́n ṣe tán Governor Akérédolú ẹ fún wọn láyè jẹ́ ẹ gbà wọ́n ẹ ṣe ìbúra tó tọ́ fún wọn wọn ò ní dà yín ẹni bá dalẹ̀ bá balẹ̀ lọ ni kàgà kó tó àjọrọ̀ Yorùbá ó wá fẹ́ ló fẹ́ dalẹ̀ ó tiẹ̀ ní dúró dalẹ̀ yẹn kó tó kú wà kú kó tó dalẹ̀ yẹn ni. èmi sọ ilé fún yín ni torí Ondo state ti wá yìí ibẹ̀ lèmi wà. Mr. Governor Ọlọ́run dẹ̀ fún yín lórí ọ̀fẹ́ ẹ̀yin ní chairman gbogbo governor ní gbogbo south west àti gbogbo south gan pátápátá but south west ló concern èmi. Talk to your other governors ẹni tẹ́ ẹ bá lé ní Ondo state tó bá ṣe mistake lọ gba ọ̀nà míì wọ Èkìtì state kí gómìnà Èkìtì lé tí gómìnà Èkìtì bá kọ̀ tí ò fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ lẹ́ lóko ẹ̀yìn ọmọ Èkìtì tẹ́ bá mọ̀ ìpè ẹ fẹ́ lọ́la ẹ lẹ gómìnà yẹn lẹ òkò mọ́ dáadáa ẹ kó ata sínú omi kẹ́ dalẹ̀ lórí àtòwọn àti mọ́tò ẹ̀ reality mo sọ fún yín tí gómìnà Ondo state tó bá yẹ kó gbémú ni tó gbémú sí wa ni àti lẹ lóko ń gbòòrò kó wá yìnbọn pa gbogbo wa kó gbébọn ìwà àtòwọn àtàwọn sí kọjá kan wá arrest wa kó wa lọ but thank God gómìnà tèmi ní Ondo state ọmọ ọkọ Yorùbá ni kò sí kan tẹ́yìn Fúlàní lè fi ṣe ẹ bá bàjá dọ́là gbogbo ìjà tí Màlàmí tó ń jà gbogbo ẹ̀ là ń gbọ́ gbogbo ẹ̀ là mọ̀ kò sí kan tẹ́fẹ́ Akérédolú ṣe kò sí tẹ́fẹ́ fi ṣe ọmọ ọkọ ni thanks to my governor èmi dẹ̀ advice ẹ̀ tí ì ṣe tó gómìnà ẹ̀ ń ṣe mo dẹ̀ ń gbóṣùbà ẹ̀ fún yín but ẹ̀ tí ì ṣe tó. Those people are still sneaking into our state, getting into our forest. Wọ́n wọ inú igbó wa lójoojúmọ́ náà wọ́. Mr. Governor, mo ń sọ ilé ìfún yín ni. Your personnel ní Àmọ̀tẹ́kùn ò tó. There are many volunteers. Many. Mr. Governor. Ẹni tó bá mú tẹ́ bá lé l'Ondo state tó lọ gba ọ̀nà bíi míì tó wọ Ọ̀ṣun tàbí tó wọ Ọ̀yọ́ tàbí tó wọ Ògùn tí kò tẹ́ wọn ò tẹ́ wá nílé wọ bẹ̀ ni dá wọn padà straight gbogbo èrò tẹ́lẹ̀ kó yẹn ẹ̀rí tán wọn tó bá tún lo ànádà àlùmọ̀kọ́rọ́ on a normal ground ẹni mọ́tò tó bá fẹ́ wọ Ondo state tó fẹ́ gba bí kọjá tó jẹ́ interstate mọ́tò ó yẹ kẹ́ ẹ ṣe findings kẹ́ ẹ mọ bọ́n ṣe jẹ́ tó bá ń bọ̀ wọ́n lòdù ọ̀kadà kúnnú tírélà Dangote wọ́n á tó pákó lé orí ọ̀kadà wọn yẹn wọ́n wá kó èèyàn kún orí ẹ̀ tó bá ti anywhere tó bá dé nílẹ̀ Yorùbá wọ́n á já wọn bọ́lẹ̀ wọ́n gbé ọ̀kadà kankan lé wọn lọ́wọ́ wọ́n ò mọ wọ́n páàkì ọ̀kadà yẹn wọ́n sùn sẹ́gbẹ̀ẹ́ mọ́jú àwọn náà ti dọmọ onílẹ̀ tó bá dọjọ́ kejì wọ́n kí ọ̀kadà mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ̀kadà. no ẹ lọ sọ fún mi pé mo parọ́ náà ìtawà fojú wa rí ni kì í ṣe pé wọ́n fi parọ́ fún mi kì í ṣe pé wọ́n pa ìtàn mo rí ni tó bá ti ń wà wọ́n bọ̀ fọ́rọ́rọ́ ọ̀kadà wà ń sàlẹ̀ wọ́n á kó àwọn jòkó sókè ìlú tó bá dé tó bá ti wo ìlú yẹn dáadáa pé yes ọ̀kadà máa ṣe bí ìtúndà bóyá ara àwọn tájẹ̀tì wọn tó ti ní sílẹ̀ wọ́n á já wọn tó wà ń bẹ̀ wọ́n á ní kán bọ́lẹ̀ wọ́n á gbọ́kadà wọn wọ́n lè já 20 sílùú kan wọ́n á kọ́ ọ̀kadà fún gbogbo àwọn yẹn wọ́n á tún bẹ̀rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní rúùtù gbogbo ìlú yẹn wọ́n á máa mọ gbogbo kọ́nà. Akérédolú, it is getting to the stage now you have to bound every ọ̀kadà ẹni bá fẹ́ rìn kó fẹsẹ̀ rìn ẹni kó jẹ́ indigenous ọmọ ọlọ́kadà nìkan lè máa fún láyè kó dẹ̀ níbi tí wọ́n á lè dé. Mr. Governor, mo fẹ́ kẹ́ gbélé yẹ̀wò ibi tí àwọn ọmọ Yorùbá ò mọ̀ ní Ondo state yìí Mr. Governor àwọn Fúlàní àwọn Haúsá ara àwọn herdsmen tá à ń sọ yìí wọ́n mọ̀ àwọn náà gbé àwọn èèyàn wọ gbogbo kọ́nàkọ́nà they will strike one day don't be surprised ibi tẹ́ ẹ̀ expect pé wọ́n á wọ̀ wọ́n á débẹ̀ torí àwọn ọmọ wọn tó ń ṣọ̀kadà wọn ti mọ̀ fúnra ní you have leave your part unwashed fúnra mo ń sọ ilé fún yín ní Mr. Akérédolú the governor of Ondo state di olú ọmọ tèmi ìmọ̀tẹ́lómi
ọmọ mi ó kàn lè gbórúkọ mi rí ni ṣùgbọ́n téèyàn bá ń ṣe máa sọ kò sí nǹkan tó fẹ́ fi ẹ́ ṣe thank God ẹ ti parí kéèsì ó ti win ọlọ́run ti sọ ẹ́ dá ṣẹ́gun mo ti yáàdé olúṣẹ́gun morúkọ ẹ ó ti jẹ́ pé àwọn olúṣẹ́gun kan ti ya àgbà ìyà àwọn àgbà rẹ́dẹ̀rẹ́dẹ́ àgbà ìṣẹ́ ìwọ ti do olúṣẹ́gun tí ẹ kò sí tẹ́nikẹ́ni fẹ́ fi ẹ́ ṣe ó ti mọ́yẹ ilé ìjẹná ìwọ pápá ìwọ náà tó bá ṣe lẹ́ẹ̀kẹta gan tó bá lè ṣe kó wá ṣe ẹlòmíì àtúntì máa tágì lórí àwọn olùkà tó ti kàmpé fàkẹ́tì mi kàmpé fàkẹ́tì àkẹ́tì ò ṣe gómìnà mọ́ ẹ̀ẹ̀mejì péré náà ṣe ó ti ṣe lẹ́ẹ̀kejì mi ń dìbò àkọ́kọ́ mo ti dìbò fún Akérédolú so dẹ̀ ti parí náà nìyẹn ẹlẹ́ẹ̀kejì mo sọ mi ò dìbò mọ́ I'm not interested. So ṣùgbọ́n ó ń ṣe nǹkan tó mú mi sọ nípa ẹ̀ ní tí gómìnà Èkìtì náà bá ṣe irú ẹ̀ má sọ mi sọ máa lè ọmọ ọkọ ilẹ̀ Yorùbá lè mi Dangote àrùn wọn pàrr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 
gbé síìtì yẹn bò mọ́lẹ̀, wọ́n á wà wọ́n bọ́lẹ̀, wọ́n á gbé fún wọn. Èmi ti gbọ́kadà rí tọ́lọ́kadà yẹn gbé mi tó tá a dé kọ́nà kan tí mo ní ṣókòwò gbé mi débi tí mò ń lọ mọ́ ni tó yarí pé òun ò lọ kiri kan tájọ tó di misunderstanding kí n tó ṣẹ́jú ó ti fa ọ̀bẹ yọ. Ọ̀bẹ yẹn kò mí ìṣú pé wọ́n rẹ́ni tá kí ọ̀bẹ yẹn bọ̀ tí ẹnìyẹn ò ní kú. Nígbà mo rí tó yọ ọ̀bẹ mo yá dọ́gbọ́n sá sẹ́yìn, mi ò dẹ̀ lóògùn ayẹ ọ̀bẹ tàbí ayẹ ìbọn àbí kí náà ń pè jáde mẹ́rin àjẹsára rẹ̀. Mo yá abẹ́ sẹ́yìn pé olórí burúkú kó má lọ gún mi pa, àyìn ti rẹ̀ tán. Tó bá dẹ̀ gún mi síbẹ̀ arọra kí ọ̀kadà ẹ̀ mọ́lẹ̀ ó lọ nù. Wọ́n wá bòkú ọlọ́ta mi ní ẹgbẹ́ gọ́tà. Mr. Governor, all those things ó ń ṣẹlẹ̀. There are many things tèmi dẹ̀ mọ̀ pé ẹ̀ ń gbọ́ but ẹ̀ tí take necessary action. Ẹ take action. Wàhálà ti dé tẹ́ ẹ bá mọ̀, wàhálà ó ti dé. Èmi ń sọ tèmi, òmí mọ̀ ó dá mi lójú tó bá délẹ̀ èmi ò ní bá wọn bá lọ. Àwọn tá a kú á kú, akàn ojú akàn imú kì í ṣe bí o ṣe ní kan irú èmi náà akàn mi. Ṣùgbọ́n kó má bàa kí n kú nǹkan burúkú má bàa kan gbogbo wa la ṣe ń tẹnu mọ́ ilé tèmi ṣe ń gíbu ẹ̀ ni mo ṣe ń fọn rèrè ẹ̀. Ẹ gbọ́ kẹ gbà. Mú sẹ́ǹsì jáde nínú tí mo bá ń sọ kó fi nọ́sẹ̀ǹsì ẹ̀ lẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, mi ní rí ju bẹ́ẹ̀ lọ lénìí, táìmù mi ti lọ. 8:06 sáà. Bless you all. Ọmọlúkà ni mò ń jẹ́. Mi dẹ̀ tí wàá ṣetán lórí Dangote o. Ó sì pọ̀ pọ́ìntì tí mo kọ sílẹ̀ sí kún bí. But ẹ jẹ́ let me call it a day. By the grace of God, I'm still coming back. Ọ̀rọ̀ pọ̀, ọ̀rọ̀ mì níkùn mi. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wò mí tó ń polo yìí, àṣírí kún ọwọ́. Ṣùgbọ́n ibi tí mo wà ò fààyè gbà mí, ìmí ìwà jẹ́ pé tí bá sọ tán ní kílẹ̀ tó máa wá gbé mi lọ. But I won't talk. Àmọ́ mọ̀ pé àkókò yẹn ń bọ̀ tí màá free, tí màá sọ̀rọ̀. Ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ, wọ́n á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi. Orin bàbá yẹn ni wọ́n máa gbọ́ dẹ́ndẹ́ ọ̀rọ̀ lẹ́nu wa. Dẹ́ndẹ́ ọ̀rọ̀. Wọ́n gbọ́ dẹ́ndẹ́ ọ̀rọ̀ lẹ́nu wa. Dẹ́ndẹ́ ọ̀rọ̀. Kò ní jù bẹ́ẹ̀ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ ń wo fídíò wa láti ìbẹ̀rẹ̀ ọdún títí tó fi di àkókò yìí. Mo appreciate yín, mo mọ rírì yín. Ẹ̀yin ti Facebook, ẹ̀yin ti YouTube, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo sọ pé kudos, mo ṣe kudos fún gbogbo yín o. Ẹ ṣé, kò ní bàjẹ́ fún yín o. Ọ̀nà yín á túbọ̀ máa là. Ẹ̀yin YouTube tèmi, ẹ̀yin ni mo ṣe fídíò yìí fún. Ẹ lọ yára yín ní brain. Ebè tó ń wà sílẹ̀, iṣu tó fẹ́ gbìn sínú ẹ̀, ìyà ló gbìn síbẹ̀. Wàá jẹ́ ń bẹ̀, ọmọ ẹ̀ á jẹ́. Ó sàn kó ro àròjinlẹ̀ sí kó gbọ́n. Owó tí wọ́n á fún ẹ níbi tó ti fẹ́ ṣe campaign, jẹ́ kébi yẹn pa ẹ́. Gbàgbé wọn, jẹ́ kébi yẹn pa ẹ́, febi yẹn mọ́nú, ò ní kú. Ìwọ ò ní kú sínú ebi yẹn. Ọlọ́run tó dá ẹnu mọ́ tá a jẹ, á gbọ̀nà míì ṣe fún ẹ. Kọ́ ìyẹn, sọ fún Ọlọ́run pé Ọlọ́run mo fẹ́ kọ́ ilé iṣẹ́. Gbé ọ̀nà míì pèsè tí màá jẹ fún mi. Wàá dẹ̀ gbọ́ lọ́wọ́ adẹ̀ ṣe o. Kó di àmùríkẹ́ jẹ́ kájọ ja ìjà ìka bọ́ once and for all. Bó bá fẹ́ sọ̀rọ̀ wá ní kọ́lọ́run tẹ pèsè fún ẹ kó travel out. Àkàmúyà àwọn YouTube tó sọ bẹ́ẹ̀ fún mi.
á ní kò ṣáà ti rọ́nà já kúrò nàìjíríà báyìí òun ọlọ́run má jẹ́ kóun tún tẹ nàìjíríà mọ́ kí ló fẹ́ kúrò nàìjíríà fún bó o lọ sábúrọ́dù náà ìlò ẹrú ni wọ́n á lò ẹ́ nílòkulò ò ní nísinmi because bó o ṣiṣẹ́ ń bẹ̀ ò ní jẹ́ àmọ́ ìpè securities dá níbẹ̀ economy dá gbé bọ̀ síbẹ̀ bèrè lọ́rùn tó lọ náà ọlọ́pàá wọn ló ń ké pé àwọn fẹ́ wá nàìjíríà o wẹ́dà gan wàhálà ṣe bẹ́yìn ní wẹ́dà tó dáa ń bí ọ̀hún gan ní wẹ́dà kan dáa níbẹ̀ must you go there tí nàìjíríà tọ́lọ́run dá yìí tó bá dáa tí ilẹ̀ yorùbá yìí tó dáa tó rọ̀ ẹ́ lọ́rùn ṣé o nídìí àti travel lọ síbi kankan ni tó bá kàn fẹ́ lọ bóyá o fẹ́ lọ fún holiday o ṣe fàájì lọ lọ́sẹ̀ méjì bẹ́ẹ̀ o tún padà wálé o padà sí di business yẹn in tó lè mú kírú ẹ̀ ṣẹlẹ̀ làwa ń sọ fún yín ẹ febi yẹn mọ́nú kẹ ṣiṣẹ́ ayọ̀ kẹ má bàa sun ẹkún lọ́la ó dàbọ̀ ẹ pín o ẹ ṣí ẹ jẹ́ kó lọ Ọmọlúkà lórúkọ mi yín tẹ́ bá fẹ́ kọ́ńtàtì mi jẹ́ fi nọ́mbà mi síbẹ̀ fún yín 070 bóyá àwọn kan ń pariwo pé mi ò kọ nọ́mbà sí program tí mo ṣe lánàá ẹ má bínú 070 46 09 24 84 again 070 09 070 46 09 24 84 again 070 46 09 24 84 WhatsApp only ẹ bá pè direct kò ní lọ ẹ pè ní WhatsApp àwọlé lọ́wọ́ kan tẹ bá pè tí mi ò tètè gbé ẹ send the message please I want to speak with you n bá ti free ní nǹkan tí mò ń ṣe máa pè yín Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ pín ẹ jẹ́ kó lọ ó dàbọ̀ á tún pàdé lọ́la ire o.